nínú ẹ̀sìn wa ta ló láṣẹ kó sọ pé ìjọba yìí là á bẹ̀rẹ̀ àwẹ̀ tẹnu wá fi lè gbà á bẹ́ẹ̀ lòmíì bá sọ bẹ́ẹ̀ tá a sọ pé gbẹ̀mí ọlọ́wọ́ ọlọ́run ọ̀ràn bẹ́ẹ̀ lòmíì bá wí dáadé sọ pé ìwọ kọ́ lọ́lọ́run ni a gbọ́ sí lẹ́nu. ẹ tí ì gbọ́ President General Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lòmíì bá tún declare àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé kápá ẹ̀sìn wa sọnù òfin ẹ̀sìn wa lákàáyí má wàá wò pé ẹ̀sìn wa ló lè lo Amẹ́ríkà sọ pé wọ́n ní president Amẹ́ríkà má tiẹ̀ lo Amẹ́ríkà ṣe press conference ní iwájú ìta yín kò ní ìdí láti lọ orí tẹlifíṣàn social media náà dáa kan péèjì kan kan sí rẹ lójú declare yourself as the president of the United States of America ọmọ sotori ẹ ní ìníkẹ́ ẹ lọ pa ilẹ̀ kankan o ẹ má sì pa ilẹ̀ kankan a kàn sọ òfin ẹ̀sìn wa fún wa ni aqulu qawli hadha astaghfirullah li wa lakum. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Aturakat gefan nabi Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal atura ali jatani kuma ban nabi Muhammad kuma ban wara ali rẹ̀ àti àwọn sahaba rẹ̀ azman tó bá tẹ̀lé ọjọ́ náà pẹ̀lú dáadáa ẹ máa wà nínú Islam lórí sunnah nabi Muhammad sallallahu alaihi wasallam akira wa ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bá ti máa sọ ìgbẹ́nu dáadáa tẹ̀lé ṣe fún barakallahu fikum wọ́n nípa àwọn olóyè bí èyí tá ń sọ yìí ẹ má ṣàmì bá wa tàn kankan fàánì rẹ̀ kò lè bá ṣe kíni kò lè bá kárí àwọn ọmọ ìyá wọn fi ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn fi ránṣẹ́ sí mi nípa pé so kí n gbọ́ ohun tí wọ́n sọ so ọ̀rọ̀ yìí àwọn wọ́n sọ pé àwọn mọ́díkàsì ń gbé káàkiri ìpè ṣé kò jọ bí pé bóyá ìmáàmù ń zúgà àwọn èèyàn àbí ìmáàmù ń dẹ àwọn pọ́blíkì sí èyí tí wọ́n ń dí sílẹ̀ ní gbogbo ọdún yìí that is mudiru mọ́díkàsì so gba tí mo wá gbọ́ mo wá rí i pé kò síbi nǹkan tí ìmáàmù ti dákọ̀ ẹni yìí oye so ìmáàmù ń sọ̀rọ̀ tí wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe kútúbà fáwọn mùsùlùmí oye fáwọn kíni fáwọn ẹni tí wọ́n ń gbọ́ kútúbà lẹ́nu wọn oye báyìí so ọ̀rọ̀ tí wọ́n sì sọ lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀rọ̀ tí a sì pé ó wọlé ni so ó kàn láwọn nǹkan kan tó yẹ kí wọ́n fi kín lẹ́gbẹ̀ẹ́ so nítorí àwọn ọmọ jákujàku ọmọ lẹ́yìn mùdírù àwọn tí ń gbé káàkiri àwọn ń gbé káàkiri pé èyí mùdírù wọn lè ń bá sọ̀rọ̀ so wọ́n sì dákọ̀ mùdírù yín kí ni pírọ́blẹ́mù ìgbésí ayé yín so àwọn kan sọ̀rọ̀ tí wọ́n ipe ń táwọn ṣe kí ni ń táwọn gbọ́yé tó sì já sí pé bó ti rí nìyẹn lábẹ́ ṣẹ̀ríà so ẹ̀yin gbé káàkiri pé mùdírù yín wọ́n ń bá sọ̀rọ̀ so ajá sí pé nǹkan burúkú ni mùdírù yín ṣe náà nù nǹkan tí ò da ìbàjẹ́ ní tí wọ́n sọ pé mùdírù yín ṣe ní ìbàjẹ́ àtàbúrú yín òun náà lẹ́ ń ṣe kí àwọn kan sọ̀rọ̀ kí wọ́n má dákọ̀ mùdírù yín kẹ́yìn wá máa nítu kẹ́ wá máa gbé sítumọ̀ pé mùdírù wọn bá sọ̀rọ̀ ajá sí pé aláburú gbà nípa tẹ̀sìn Allah bẹ́ẹ̀ dà òun lẹ́ni yìí tẹ́ ń ṣe kí ni tẹ́ ń gbé káàkiri so ọ̀rọ̀ tí ìmáàmù sọ ọ̀rọ̀ tó yá sí pé ó wọlé ni èmi ó kàn mẹ́kì àwọn tàálíkù kan oye so tó dẹ̀ lẹ́rìí tó fẹsẹ̀ rinlẹ̀ so òun náà ni hadithu Arfaja ibn Shuraih oye báyìí tánà sálàmù sọ pé man atakum wa amrukum jami'un ala rajulin wahid yurid an yashqa asakum wa yufarriqa jama'atakum faqtulu ẹni bá wá bá yín tọ́rọ̀ yín sì papọ̀ lórí ọkùnrin kan ṣoṣo tí ń darí yín so tí ó sì ṣe kíni tí ó sì pè yín sí aburú àti ìbàjẹ́ oye tó ń tọ̀ ń wá dé tó wá fẹ́ ṣe kíni tó fẹ́ sá pọ̀pá yín lọ́gbẹ́ àbí kẹ̀ ó fẹ́ fa ìyapa láàrin jẹ̀mọ́ yín ó fẹ́ ya jẹ̀mọ́ yín sọ́tọ̀ọ̀tọ̀ jẹ̀mọ́ mùsùlùmí ó fẹ́ yà sọ́tọ̀ọ̀tọ̀ so kí wọ́n máa wá ṣera wọn gbọ́yé so kí authority mùsùlùmí kó pàṣẹ kan kóun wá fẹ́ sọ pé òun náà authority òun náà lé ẹnu àti sọ báyìí oye so ó fẹ́ ya jẹ̀mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn so tírò èèyàn báyìí tó bá wá sí yín láàrin àná sàlámù sọ pé faqtuluhu pípa ní kẹpa oye so àmọ́ ìjọba òun ni yóò ṣe kí ni yóò ṣiṣẹ́ yẹn so ìjọba ìsìláàmù ká ló bá wà ìjọba ìsìláàmù yóò ṣe iṣẹ́ yìí so tí ìjọba ìsìláàmù tí ò wá sí náà
oye so tíjọba èyíkéyìí ìjọba tí wọ́n bá ń dánrù rẹ̀ wò lábẹ́ rẹ̀ tó bá mọ ẹni tó dáa ẹni tí bá ń dòdò pé òun náà fẹ́ sọ ara rẹ̀ di authority tíjọba ò sì gbà l'authority tó tọ̀ ń fẹ́ wá máa challenge authority tíjọba gbé kalẹ̀ irú rẹ̀ ló yẹ kí wọ́n ṣe fóun náà torí pé yóò ṣe kíni yóò da àwùjọ rú so ara ìròrí àwọn Khawarij náà nìyẹn oye báyìí so yóò da àwùjọ rú so èyí Sultan Sokoto nìsín authority ni bàbá yìí authority ni wọ́n ìjọba ló fi wọ́n lọ́lẹ̀ pé ìwọ ni kó máa jẹ́ aṣíwájú fáwọn mùsùlùmí kí wọ́n wá fẹ́ gbé ààrẹ kalẹ̀ l'authority kó wá máa fẹ́ máa challenge tí ìjọba gbé kalẹ̀ ní authority so ó yẹ kí ìjọba wá nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀ gangan so kí ìjọba kí wọ́n ṣe kíni kí wọ́n wá bọ́n ṣe dẹ̀ ọ́ mọ́lẹ̀ ajá ni wọ́n bá àwọn tó bùkátà sí kí wọ́n dẹ̀ ẹ́ mọ́lẹ̀ so kò sí nǹkan kan tó burú níbi tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yìí oye so àmọ́ ìjọba ni ó ṣe kíni ni ó champion kan yẹn. Naam barakallahu fikum ẹ̀rọ nínú ẹ̀sìn wa kálọ́ bẹ́ẹ̀ dámọ́ṣà san wá ní ẹ̀san olóore lórí fundraising tí a ń béèrè fún so ta sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún ilé kéwà tí mọ́sálásí láì sọ pé ń lọ fún 14 million naira alhamdulillah báyìí Allah bẹ́ẹ̀ dá ní ká ti rí 7.5 million naira tó ń túmọ̀ sí pé n tó kún wájú wa bí 6.5 million naira ni so kálọ́ bẹ́ẹ̀ dámọ́ṣà bá wa san ní ẹ̀san olóore àrò yìí tálọ́ bẹ́ẹ̀ dá bá ṣe arziki fún kẹ́mọ́ṣà bá wa dá sí so kálọ́ bẹ́ẹ̀ dámọ́ṣà fi sínú àwọn àpò iṣẹ́ dáadáa wa àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf Na'am barakallahu fikum. So ìjìmá sí wà lórí yí pé so tí authority kan bá wà tó wà recognized pẹ̀lú ọwọ́ ìjọba èèyàn ò gbọ́dọ̀ fẹ́ gbéra rẹ̀ kalẹ̀ ní authority kó wá fẹ́ máa challenge authority wọ̀nyẹn oye so al-Imam al-Marudi so nínú Adabu Dunya wa Din wọ́n gbọ́rọ̀ wọn wá ipò wọn sọ pé fa amma iqabatu imamain aw thalatha fi asrin wahid wa baladin wahid fala yajuzu ijma'an ipe so ìgbé àwọn ìmáàmù méjì àwọn adarí méjì àbí mẹ́ta so ìgbé wọn dìde lásìkò kan náà ó yé báyìí àbí nílùú kan náà so ipe kò tọ́ rárá àti rárá pẹ̀lú ìpanupọ̀ al-umma mùsùlùmí bákan náà al-Imam Ibn Hazmin rahimahullah wọ́n gba ọ̀rọ̀ wọn wá so oye nínú maratibul ijma' fil ibadat wal mu'amalat wa al-i'tiqadat wọ́n gbọ́rọ̀ wọn wá pé wọ́n sọ pé ittafaqu أنه لا يجوز أن يكون على المسلمين في وقت واحد في جميع الدنيا إمامان لا متفقان ولا مفترقان ولا في مكانين ولا في مكان واحد أتيتوني باي so káàkiri gbogbo ayé kò gbọ́dọ̀ sí ìmáàmù méjì so oye bóyá wọ́n fẹnu kò ní o àbí wọ́n yapa ní o kò gbọ́dọ̀ sí méjì ẹ ọ̀kan ṣoṣo ló gbọ́dọ̀ wà bó wà ní nínú ìlú tó já sí wípé ní gbogbo Nàìjíríà tó já sí wípé so wọ́n ti mẹ́nìkan kalẹ̀ wípé ẹni báyìí ni kó máa ṣe kí ni kó máa jẹ́ authority fún àwọn mùsùlùmí so tí ó já sí pé àlámọ̀rí àwọn mùsùlùmí ó máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ rẹ̀ so tóun ti bí Sultan of Sokoto yìí ṣe jẹ́ Sufi tó ìyìn rò pé ọjọ́ kan bẹ tí bàbá yìí wá jáde tó wá sọ nǹkan kan tó já sí wípé àwọn ẹni tí wọ́n yìí ṣe Sufi gan wọ́n wà máa fẹ́ ṣe kí ni wọ́n wà máa fẹ́ dà sí lẹ́nu padà so ìyìn rò pé ó ṣẹlẹ̀ rí oye ṣùgbọ́n gbà tí bàbá yìí ti ṣe kí ni tí wọ́n ti observe wípé àkéèmọ̀ ṣe Sufi nìkan làwọn máa gbé authority láwọn lọ́wọ́ lé lórí fa àwọn rọra ṣe kí ni àwọn rọra ń lo ọgbọgbọ́n kò dàbí èyí màdàrú tẹ̀ ń gbé káàkiri tí ò jẹ́ nǹkan kan nínú authority tẹ́fẹ́ sọ di àmírọ̀ àwọn mùsùlùmí ní tipátipá kálọ̀ bẹ́ẹ̀ dà mọ́ṣá fọ̀nà mẹ́yìn so tíjọba bá mọ tó dà ní kíjọba ṣe kí ni kíjọba ṣóògùn rẹ̀ o gaskiya torí fìtínà ńlá ni yóò máa dálẹ̀ bákan náà Abul Ma'ali al-Juwayni rahimahullah wọ́n gbọ́rọ̀ wọn wá náà oye nínú al-Irshadu ila qawati'il adillati fi usulil i'tiqad ipe wọ́n sọ ipe أن عقد الإمامة لشخصين في صقع واحد متضايق الخطط والمخالف غير جائز وقد حصل الإجماع عليه ipe ìṣekíni ìdè okùn ìmáàmà fún ọkùnrin méjì ìṣe abdu ìmáàmà fún ọkùnrin méjì so oye lásìkò kan náà so in tó já sí wípé ìfúnpinpin ó ṣe kíni ìfúnpinpin ó ṣẹlẹ̀ látara rẹ̀ ni so oye báyìí so nǹkan yìí sì rè kò tọ́ rárá àti rárá ipe ìjìmá sì ti ṣe kíni ó ti ṣẹlẹ̀ lórí nǹkan yìí ipe kò ṣe kíni kò tọ́ rárá àti rárá bákan náà al-Imam Ibn al-Qattan rahimahullahu ta'ala wọ́n gba ọ̀rọ̀ tí wọ́n náà wá oye báyìí wọ́n gba ọ̀rọ̀ tí wọ́n náà wá wọ́n ṣe kíni wọ́n gba ọ̀rọ̀ tí wọ́n náà wá nínú al-Iqna'u fi masaili al-ijma' kíni ọ̀rọ̀ wọn tí wọ́n gbà wá àwọn sọ tí wọ́n ipe
واتفقوا أنه لا يجوز أن يكون على المسلمين في وقت واحد في جميع أقطار الأرض إمامان متفقان ولا مفترقان. إرارتي Ibn Hazmi sọ òun náà làwọn náà sọ ní ti ṣókí ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yìí ọ̀rọ̀ tó yá sí pé so bó ti yẹ kó rí lábẹ́ òfin Allah bẹ́ẹ̀ dá nìyẹn so àmọ́ ìjọba ni ó ṣe kíni ìjọba ni ó take charge ẹ̀ o káwọn ọ̀dọ́ kan má lọ sásábẹ́ ọ̀rọ̀ wọn wá sọ pé àwọn fẹ́ lọ dá fìtínà kan lẹ̀ ní ìta ní kinní kan ẹ má dán o so ìwọ kan tó sì jókòó sí kọ̀rọ̀ kan tó rò pé báyà àmírò ẹgbẹ́ kan ní ọ́ oye má rò pé báyà ìwọ ni oníkápá kinní yìí ẹ kàn tún kó bára yín ni o so kí Allah bẹ́ẹ̀ dà kó má ṣàṣì kíni kó má ṣàṣì dáadáa fún wa na'am barakallahu fikum.